Olúwa ìwọ ni ó yẹ láti gba ènìyàn àtọlá. Olúwa ìwọ ni ó yẹ láti gba ògo àtọlá. Nítorí ìṣeun rẹ pọ̀, àánú rẹ dúró títí láé. Olúwa ìwọ ni ó yẹ láti gba ènìyàn àtọlá. Olúwa ìwọ ni ó yẹ láti gba ògo àtọlá. Nítorí ìṣeun rẹ pọ̀, àánú rẹ dúró títí láé. Olúwa èmi dúpẹ́ oore rẹ o, mo dúpẹ́. Èmi ò bá dúpẹ́ mo yà láìmoore. Oore tó ṣe láyé mi pọ̀ mí nígbà olùkọ́lá. Bí mo ti bẹ̀rẹ̀ yìí o, fún mi tó mú mi dé o. Fún mi tó mú mi lọ, mo ṣe bàbá mi lọ. tó kábíyèsí Olódùmarè ọlọ́run apáńpá ńlá tó solé ayé ró kìnìún ẹ̀yà Júdà. Yágóyágó ọkùnrin ogun ni bàbá mi, àríró àlá ọba tó ń ṣohun gbogbo ní tìyanu tìyanu. Ẹrù jẹjẹ ẹkùn ọkọ Fáráò. Èmi yóò yíyọ Ọlọ́run mi o, Olúwa o. Táyé rò pé kó ṣeṣe ìwọ ṣá ló ṣe. Ó gbọ́dọ̀ ìyanu yọ yé ojú dẹlẹ́gàn. Àwọn Yorùbá bọ̀ wọ́n sọ wípé yìnyín kẹ́ni ó lè ṣèmí ní ìṣẹ́mọ̀ wípé ẹni tá a bá ṣe lóore tí ò dúpẹ́ ẹlẹ́yin dàbí ọlọ́ṣà tó kóni lẹ́rù lọ ni. Olúwa ìwọ ni ó yẹ láti gba ènìyàn àtọlá. Olúwa ìwọ ni ó yẹ láti gba. Ṣé ẹ mọ̀ pọ́lọ́pọ̀lọpọ̀ lájọ jí láàárọ̀ yìí ṣùgbọ́n tí wọn ò bá wa wọlé sùn láṣálẹ́ yìí. Ọlọ́run tó tóbi tó Ọlọ́run bàbá gbà. Bí mo sì ṣe máa ń sọ tá a bá rẹ́ni tó sọ pé ò sọ́lọ́run ẹ dákun ẹ bá ń sọ fún tọ̀hún kó ti pàdánù ọpọlọ. Bàbá gbà Ọlọ́run mi ayé ò gbà Ọlọ́run fọ̀run ṣe ibùgbé. Ọlọ́run bàbá mímọ́. Ọlọ́run lọba mi tó dá òkè tó dá sánmọ̀ tó dálẹ̀ tó tún dá omi tó dá ohun gbogbo tí ń rákò lórí ilẹ̀. Ọlọ́run tó tóbi. Ọlọ́run mi lánàá ọba lónìí ọba títí ayérayé ọba tó ti wà káyé tó wà Ọlọ́run tó wà nígbà tí ayé ń bẹ ọba tí ó tún máa wà nígbà tí ayé ò ní sí mọ́ ẹ bá ń gbọ́ Ọlọ́run tóbi. Ọlọ́run tó tóbi. Ọlọ́run bàbá gbà. Ṣé ẹ mọ̀ pé lẹ́yìn Ọlọ́run kò tún sẹ́lòmíì náà? Ayé ò gbà. Lẹ́yìn Olódùmarè náà ló tún kàn. Ọlọ́run gbà. Ẹnu wọn fàyè ṣàkóso ti sàn. Ọlọ́run tó tóbi. Ọlọ́run bàbá gbà. Tó ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó tún jẹ́ kọ́jọ́ òní ó tún sojú ẹ̀mí wa. Ó ṣàmọ̀ tẹ̀síwájú. Ọlọ́run ẹlẹ́rù níyì má fi mí lẹ̀ o. Ẹ dákun gbogbo ẹ̀yin tí bá ń gbọ́ mi èmi ọmọ yín àyànfẹ́ yín olólùfẹ́ yín náà ni mo tún gorí ìkànnì yín wá àdìtú ọ̀rọ̀. Tí wọ́n lọ́ba fẹ́ paná ògo bàbá bá mi ṣe wọn mọ́ṣẹ́. Kí o sì dìde fúnra lọ́wọ́ mi o. Ṣé ẹ mọ̀ pé yìnyín kẹ́ni ó lè ṣèmí ni oore tó lódùmarè ṣe fún wa bá a bá ń dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ní gbogbo ìgbà. Elédùmarè ó túbọ̀ máa ṣe oore tó tún jù bẹ́ẹ̀ lọ àlékún oore yóò túbọ̀ máa ṣe fún wa. Nítorí ìṣeun rẹ̀ pọ̀, àánú rẹ̀ dúró títí láé. Bíbélì ọ̀rọ̀ Ọlọ́run sọ wípé nínú ohun gbogbo ó ní ká máa dúpẹ́. Títí Olúwa olóore wa, ìwọ tó sọ wá nù. Gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi ẹ lè máa wò wípé rú àwo òwò gan ni mò ń gbé sí afẹ́fẹ́ báyìí. Olórin kan náà ni tí ń bẹ ní Benin Republic tí tún ń bẹ ní Nàìjíríà wọ́n pè ní Olubi Music. Àwo rẹ̀ ń bẹ níta bẹ́ẹ̀ bá fẹ́ Olubi. Bàbá mi ò yíyọ, ìyìn fún mi sáyà, ọba wa mi ò yíyọ. Mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè lẹ́ẹ̀kan sí tó tún jẹ́ kọ́jọ́ òní kó tún sojú ẹ̀mí wa. Èmi ọmọ yáyàn fẹ́ yín olólùfẹ́ yín mo tún gorí ìkànnì yín wá àdúpẹ́ ọpẹ́ f'Elédùmarè. Ọlọ́run ẹ ó ìwọ ayọ̀ sọ lọ́rùn mi o. Ẹ̀yin ilẹ̀ gbogbo ẹja yín Jésù. So ẹ dákun n ò ní pẹ́ lórí ètò lónìí ohun kan gan ló mú mi jáde wá síta báyìí tí mo ní kí n sáré sọ fẹ́yàn ọmọ aráyé kẹ́ ẹ gbọ́ àti wípé ó ní nǹkan kan tí mo tún fẹ́ kọ́ ọmọ aráyé kẹ́ bá mi tẹ́tí sí. Oore ọ̀fẹ́ mo rí gbà títí dòní o. Olúwa pé mo ṣì wà láyé mi ò yí Jésù. Ẹ jẹ́ ń lọ sí abala ìsítí ní fẹ́rẹ́ńjógí báyìí. Ẹ̀yin èèyàn mi ò ń bọ̀. Àkàwé rárá ìwọ ni mo fèyí fún o àkọ́dá ayé o ṣeun. Orí náà aláyé ló máa yíyọ òkú kò lè yíyọ. Aláyé ló máa yíyọ òkú kò lè yíyọ. Ẹ dákun gbogbo ohun tí gbówó wa bá ti ń ṣe nílé ayé ẹ dákun ẹ já máa ro tọ́jú àti sùn ẹ já máa ro àtúbọ̀tán ẹ já rò wípé àwọn kan ti lọ síwájú káwa ó tó dé ẹ já mọ̀ wípé àsìkò tiwa là ń lò yìí ẹ sì jẹ́ ká tún mọ̀ wípé àsìkò kan tún sì ń bọ̀
tó jẹ́ wípé kò ní sí àwa mọ́, àwọn ọmọ wa ló tún kù. Gbogbo ohun tí kó wa bá ń ṣe nílé ayé ẹ jẹ́ á mọ̀ wípé ilé ayé tá a wà yìí ọjà ni, ọjà láyé, àwa nájà láyé ni. Àsìkò ń bọ̀ tó jẹ́ wípé gbogbo wa ó padà síbi tí Elédùmarè ti ná wa wá. Elédùmarè ó sọ pé dákun ó yá síwọ́ iṣẹ́ máa bọ̀. níbodè náà ọ̀rẹ́ mi a ó yẹrù wá wò. Gbogbo ohun tá a bá ti ṣe nílé ayé ẹ dákun àsìkò yìí a fi ń di ẹrù wálẹ̀ ni, a fi ń di ẹrù wálẹ̀ ni. Nígbà tí Elédùmarè bá ní ó yá ọmọ síwọ́ iṣẹ́ máa bọ̀ wálé, irú ẹrù wo ni àwa ń dì báyìí? Ọ̀pọ̀lọpọ̀ ń di ẹrù oríṣiríṣi, ọ̀pọ̀lọpọ̀ ń di ẹrù ká mú ọmọlàkejì ká fi ṣẹ́ṣọ́ owó, ká mú ọmọlàkejì ká pálẹ́kún ká fi máa jayé ń tiwa. Ọ̀pọ̀lọpọ̀ ń ṣe pé ká ṣe oògùn sí ọmọlàkejì káwa máa fi jalè ayé. Ẹ jẹ́ ká mọ̀ bọ́ sí abala pé ẹrù wo ni wọ́n ń dì. Arákùnrin arábìnrin gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi láṣàlẹ̀ ẹ̀tọ́ ní, bóyá àárọ̀ lẹ̀yin ń gbọ́ mi níbi tẹ́ ẹ wà, bóyá ọ̀sán ni, gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi lọ́kàn òjọ̀kan ẹ dákun ẹ jẹ́ á mọ̀ rántí pé ilé ayé tá a wà yìí àfọwọ́bà fi sílẹ̀ ni. Ayé tá a wà tó jẹ́ wípé a ó rí ọmọ ènìyàn láàárọ̀ tó jẹ́ wípé nígbà tí ó bá fi dalẹ́ yóò ti di àbẹ̀gbé. Ayé tá a wà tó jẹ́ pé bí èèyàn bá sùn lálẹ́ báyìí nígbà tí ó bá di òwúrọ̀ ọ̀la wọ́n sọ wípé wọ́n gbé lápá, apá ò ṣe é gbé, wọ́n gbé lẹ́sẹ̀, ẹsẹ̀ ò ṣe é gbé. Bàbá lágbájá kò mọ̀ lè lanu, kò mọ̀ lè sọ̀rọ̀ mọ́, á ti wá di àbẹ̀gbé. Ilé ayé tá a wà yìí ẹ jẹ́ á mọ̀ rántí pé ayé ò lọ títí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá wọ́n sì sọ pé igi tó bá dáa ṣe mọ̀ pé wọ́n ní kèé pẹ́ ń gbó. Ṣùgbọ́n àti pé igi dáa àti pé igi ò dáa, ohun tá a bá gbélé ayé ṣe mọ̀ pé kó wá wá lọ jíyìn bàbá dájú lé ọ̀run. Arákùnrin o lè máa ṣe dáadáa nílé ayé ṣùgbọ́n kí wọ́n máa fojú èèyàn burúkú wò ọ́, dákun tẹra mọ́ tó ń ṣe. Ṣé ẹ mọ̀ pé wọ́n sọ wípé àti ibe àti re àtìkà, ṣé ẹ mọ̀ pé kan ò ní gbẹ̀yìn níkẹyìn. Gbogbo ẹrù kẹrù táǹdì láyé la ó. Ṣé ẹ mọ̀ pé ilé ayé tá a wà yìí gbogbo ẹrù tí kó wa bá ń dì nígbà tá a bá débì kan lájú ilé ọ̀run, nígbà tá a bá pàdúdé tá a lè lajú mọ́, tá a lanu tá a lè lanu mọ́, tá a lè sọ̀rọ̀ mọ́ tó jẹ́ wípé a ti dàbẹ̀gbé. Ṣé ẹ mọ̀ wípé ẹ̀mí ara wa lókù tí ó yọ nínú àgọ́ ara wa tí ó lọ síbẹ̀ á débì kan tó jẹ́ wípé wọ́n ti máa béèrè pé arákùnrin ǹjẹ́ o délé ayé rí? Bóyá ẹni tó ti lọ 100 ọdún láyé ni kó tó kúrò nílé ayé. Ṣé ẹ mọ̀ pé tí ọmọ dá wọn lóhùn ni pé ilé ayé ó dàbí pé mo kàn kọjá ń bẹ̀ fírí ni, yóò dàbí pé èèyàn kọjá ń bẹ̀ fírí ni, bí èèyàn lọ 100 ọdún, bí èèyàn lọ 250 ọdún nílé ayé, yóò dàbí pé kọjá nílé ayé fírí ni, yóò wá kò wá nílé máa sọ̀rọ̀ mọ́ òjijì. Ṣé ẹ mọ̀ pé gbogbo ohun tá a bá ṣe nílé ayé ṣé ẹ mọ̀ pé òjijì wa máa ń tẹ̀lé wa kiri ni. Òjijì ló kù tí ó máa sọ̀rọ̀, yóò sọ wípé nígbà báyìí mo hùwà báyìí, nígbà báyìí mo hùwà báyìí, wọ́gán ò wá nílé sọ̀rọ̀ mọ́, ò nílé parọ́, ò nílé jára rẹ̀. Fún ìdí èyí ẹ̀yin tí ń gbọ́ mi láṣálẹ́ tòní tàbí láàárọ̀ níbikíbi tí gbígbọ́ mi bá ti bá gbogbo yín, ẹ já rántí pé ilé ayé tá a wà yìí yóò débì kan tó jẹ́ pé ẹ̀mí ó jáde kúrò nínú àgọ́ ara wa, a ní lè ṣe nǹkan kan mọ́, a ní lè sọ̀rọ̀ mọ́, ṣùgbọ́n a lọ fèsì pánẹ́ẹ̀lì lọ́dọ̀ bàbá yìí, bàbá tó rán wa wá sílé ayé. Yóò wá sọ pé arákùnrin arábìnrin bó o lọ ṣe gbélé ayé ṣe, á wà mọ́ jíyìn iṣẹ́ wa. Òjijì wa lókù tí ó mọ̀ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mi. Gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi láṣálẹ̀ tòní ẹ dákun ẹ já rántí pé gbogbo ẹrù tá à ń dì nílé ayé á débì kan tí wọ́n yẹ ẹrù wa wò fínífíní. Ọ̀kàlẹ̀ níbodè náà ọ̀rẹ́ mi a ó yẹrù wá wò. Gbogbo ẹrù tá a bá ń dì nílé ayé ẹ dákun ẹ já mọ́ rántí pé nínú àwọn ẹrù náà oríṣiríṣi nǹkan là ń dì. Ẹrù fàyàwọ́ ń bẹ, ẹrù tó jẹ́ pé bàbá gbèdé bọ́dà ọwọ́ kan ni wọ́n àṣẹ̀sí ẹ̀ pé ó yá gbé wọlé. Àwọn ẹrù kan wà tó jẹ́ pé kò ní bá wa wọlé síjọba ọ̀run, ṣùgbọ́n á ti di ẹrù náà á ti táyẹ̀ mọ́ ọrùn wa. Ìwọ tó ń parọ́, ìwọ tó ń pọmọ lẹ́kún jayé, gbogbo ìwà burúkú tí ń bẹ nílé ayé ẹ dákun ẹ já mọ́ rántí pé àwọn ẹrù yóò lè bá wa wọ ìjọba ọ̀run. Bóyá mùsùlùmí ni ọ́ ni o, kírísítẹ́nì ni ọ́ ni o, àbẹ́lẹ́sìn àbáláyé, gbogbo nǹkan tá a bá ti ń ṣe ẹ já mọ́ rántí pé á débì kan tó jẹ́ pé a ò ní lè gbé ẹrù burúkú wọbẹ̀. Gbogbo ẹrù kẹrù táǹdì láyé la ó sọ̀kalẹ̀ níbodè náà ọ̀rẹ́ mi a ó yẹrù wá wò. Arákùnrin arábìnrin gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ní àṣálẹ́ yìí
ẹ dákun já mọ̀ rántí pé láyé tá a wà yìí àfọwọ́bà fi sílẹ̀ ni bẹ́ẹ̀ bá rẹ́ lómi yọkọ̀ sára mọ́tò ẹlòmí ọkọ̀ sára lé ẹlòmí ọkọ̀ sí ara wájú ṣọ́ọ̀bù ẹ̀ á sọ pé bíntín láyé bíntín nílé ayé yìí béèyàn bá lo 100 ọdún láyé wàhálà ibi ìṣẹ́jú kan ni torí àdébì kan lájùlé ọ̀run nígbà tá a bá ń lọ àdébì kan ti jẹ́ pé wọ́n ti béèrè lọ́wọ́ wa pé arákùnrin sọ òdélé ayé rí ṣe é mọ̀ tí ó fi dá wọn lóhùn yóò sọ pé ó dàbí pé mo kọjá nílé ayé fírí ni mo kọjá ń bẹ̀ fírí ni ó sì ti lọ 100 ọdún láyé o ẹ já rántí pé ilé ayé tá a wà yìí àfọwọ́bà fi sílẹ̀ nílé ayé yìí ṣe ayé àwámọ̀ lọ gbogbo wa tá a wá sílé ayé gbogbo wa lápàdé ṣùgbọ́n àsìkò tó ní kálukú ó lọ àsìkò náà láàmọ́ gbogbo ẹrù pátápátá tí gbogbo wa ń dì nílé ayé ṣe mọ̀ pé gbogbo ẹ̀ lásọ̀kalẹ̀ níbìkan nígbà tá a bá débòde ọ̀run wọ́n yẹrù náà wo ayé fúngbà díẹ̀ ni ṣùgbọ́n bọ́ bá wá dípá débi tó jẹ́ pé wọ́n ti sọ wípé arákùnrin pẹ̀lú ìyà tó ti jẹ nílé ayé ó yá padà báyìí lọ sínú iná ẹ dákun ẹ jẹ́ á máa rántí pé ìgbà wọn ni ó wà lágbára jù torí ibi tá a wà títí ayérayé nu kò ní sí wípé àsìkò kan tún sì ń bọ̀ tó jẹ́ pé bóyá ikú ó mẹ́mìí mi lọ tí wọ́n wàá ronú pìwàdà kò ní sásìkò mọ́. gbogbo rẹ̀ la mọ̀ tí ó bá gbogbo rẹ̀ pátápátá tó bá mọ̀ dẹrù. wọ́n gbọ́n gbogbo ẹrù wa yẹ́bẹ́yẹ́bẹ́ lájùlé ọ̀run wọ́n wò ó ìwọ tó jẹ́ pé ọ̀pọ̀ ọmọlọ́mọ lẹ́kúnjayé ìwọ tó jẹ́ pé orí lámọ̀rí orí tàmẹ̀dò òun wò ó pé lágbájá yìí ìmọ̀ tí ń sorí rẹ lọ ọwọ́ lọ gbẹ̀yìn kọ́rọ́kọ́rọ́kọ́rọ́ ọwọ́ ń ba tiẹ̀ jẹ́ lẹ́yìn wọ́n tu ẹrù rẹ wò. rẹ wo àpọ̀mọlọ́mọ lẹ́kúnjayé ó ti gbàgbé ọjọ́ àti sùn ọ̀tá fa sókè. prógrámù mi yìí mo dedicate ẹ̀ fún bàbá kan ni nílùú ìdí Ìrókò wọ́n pe bàbá yìí ní Ìrókò tẹ́ ẹ bá dé di Ìrókò bẹ́ẹ̀ bá béèrè ìdílé Ìrókò wọn ò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn nídìí Ìrókò wọ́n jẹ́ ìdílé kan pàtàkì ìdílé kan gbòógì nílùú ìdí Ìrókò bọ̀dà wọ́n jẹ́ ìdílé kan tó jẹ́ pé bẹ́ẹ̀ bá dénú ìdílé náà gbogbo ohun tí wọ́n bá ní ni wọ́n fi ń ran ènìyàn lọ́wọ́ kódà bẹ́ẹ̀ bá rí ọmọ kékeré inú agboolé yìí ẹ sọ wípé èèyàn tán bẹ́ẹ̀ bá rágbàlagbà wọ́n mọ̀ ṣe yín ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n sì kó èèyàn mọ́ra. ìdílé yìí jẹ́ ìdílé tí mo mọ̀ bí ẹni mowó ni mo sì súnmọ́ wọn díẹ̀ lẹ́nu wọ̀nba tí mo bá wọn rìn nínú ìdílé yìí mo rí pé ìdílé tí wọ́n fi ń tọrọ ìdílé ni. ẹrù kọ́ láyé afẹ́kọ̀rọ̀nù ara rẹ̀ wò ní fàyàwọ́ mẹ́rù torí àóyẹ̀rù wà wò pátápátá bàbá ti dé ti gbé. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Yorùbá wọ́n sọ wípé erin ṣubú kò lè dìde àjànàkú sùn bí òkè. ìdìdàn ọ̀rẹ́ mi àóyẹ̀rù wà wò. tó mo kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ ìdílé yìí tẹ́ jẹ́ ọmọ Ìrókò mo kí yín pé ẹ kú ara fẹ́ra ku bàbá tó lọ ṣáájú ilé ọ̀run bàbá tó ṣe bẹ́ẹ̀ tó lọ sọ́run àjàǹtẹ̀ bàbá Ìrókò ènìyàn ni bàbá yìí mo mọ bàbá yìí dáadáa nígbà tí bàbá yìí wà nílé ayé nígbà tí mo gbọ́ lálẹ́ yìí ara mi ṣẹ́po ṣe mo wá rántí pé gbogbo wa pátápátá la ti dágbádá ikú gbogbo wa la mọ̀ lọ gbogbo wa tá a ti wáyé yìí gbogbo wa la lọ jíyìn iṣẹ́ tí Elédùmarè rán wa nílé ayé bàbá yóò sọ wípé ọmọ ọ̀dọ̀ ó yá síwọ̀ ọ̀ṣẹ́ wá jíyìn iṣẹ́ tó ṣe nílé ayé bàbá Ìrókò àwọn ni mo dedicate programu yìí fún mo kí yín mo kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Ìrókò nínú ìlú ìdí Ìrókò mo kí yín o ẹ kú aráfẹ́rakù bàbá tó lọ sọ́run pàápàá jùlọ ẹ̀gbọ́n mi bọ̀dá mi bàbá mi mo lè pè wọ́n ní mẹ́ńtọ̀ mi torí mo máa ń wò wọ́n pé tí n bá ń wo bàbá ẹ̀ yìí máa ń wò wọ́n pé ènìyàn ló dà bí eléyìí wọ́n pè wọ́n ní Mr. Shina ẹ má bínú pé mo bá yín lóye mo pè yín lórúkọ Mr. Shina mo kí yín ẹ kú aráfẹ́rakù bàbá yín tó lọ sọ́run. lágbára Ọlọ́run Elédùmarè ó wo iléde bàbá yìí iwájú tí wọ́n dojúkọ kò ní bàjẹ́ ẹ̀yìn tí wọ́n sì fi sílẹ̀ lágbára Olódùmarè ẹ̀yìn wọn ò ní bàjẹ́. ọ̀rẹ́ mi àóyẹ̀rù wá wò bóyá fàyàwọ́ wà nígbẹ̀rẹ̀ fàyàwọ́ ẹ̀ lámà tún palẹ̀ pátápátá pátápátá ẹrù kan láyé afẹ́kọ̀rọ̀nù olùkọ́lá. màmá mo kí yín ìyàwó bàbá ìyá elépo mo kí yín ẹ̀yin náà ẹ kú fẹ́rafẹ́rakù bàbá
ẹ kú délé bàbá lágbára Ọlọ́run ẹ̀yìn wọn ó dáa. gbogbo ẹ̀yin tẹ́ wà ní àdúgbò sharp corner nílùú Iroko mo kí gbogbo yín ẹ kú ara fẹ́ra kú bàbá yìí ẹ̀yìn wọn ó dáa láṣẹ Èdùmàrè. wọ́n wo wọ́n ṣe bó ṣe wù wọ́n láyé wọ́n ti gbàgbé ẹlẹ́ẹ̀dá. gbogbo ẹ̀yin onígbàgbọ́ gbogbo ẹ̀yin mùsùlùmí òdodo tí ń bẹ nílùú Iroko mo kí yín ẹ kú ara fẹ́ra kú bàbá. gbogbo ẹ̀yin pásítọ̀ gbogbo ẹ̀yin àfáà gbogbo ẹ̀yin wòlíì gbogbo ẹ̀yin ẹlẹ́sìn àbáláyé tí ń bẹ nílùú Iroko mo kí yín pé ẹ kú ara fẹ́ra kú bàbá tó lọ sọ́run. gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà gbogbo ẹ̀yin ará Badagry gbogbo ẹ̀yin ará Benin Republic mo kí yín ẹ kú ara fẹ́ra kú bàbá yìí tó lọ ṣáájú ilé ọ̀run. àní láti ẹrù rẹ̀ wò ó àpọ̀mọlọ́mọlẹ́kúnjayé ó ti gbàgbé ọjọ́ àti. kábíyèsí ìlú Iroko mo kí ẹ̀yin náà ẹ kú ara fẹ́ra kú bàbá yìí tó lọ ṣáájú ilé ọ̀run. ẹrù rẹ̀ wò ó ọ̀pọ̀lọpọ̀ ló lówó lọ́wọ́ kàkà kan fi gbẹ́ lómìíràn dìde. ẹ̀yin tẹ́ jẹ́ ìyàwó bàbá yìí ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ bàbá yìí ẹ kú ara fẹ́ra kú bàbá tó lọ ṣáájú ilé ọ̀run. áńgẹ́lì ta ni wọ́n ṣe nílé ayé asán tí wọ́n wà. jàǹgẹ̀lì ẹnìkan kó má bàa di fàyàwọ́ mẹ́rù. ẹrù kẹrù táǹdì láyé la ó sùn kalẹ̀ láyé òde náà. láyé ọ̀rẹ́ mi a ó yẹrù wá olúkúkọ láìsọ tirẹ̀. ẹrù kẹrù táǹdì láyé la ó sùn kalẹ̀. gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀rẹ́ ikọ̀ sí bàbá yìí mo kí yín pé ẹ kú ara fẹ́ra kú bàbá tó lọ ṣáájú ilé ọ̀run. níbẹ̀ olóore la máa tún palẹ̀ pátápátá mi pátá máa dẹrù kan láyé. afẹ́kọ̀rọ̀nù ara rẹ̀ wò ṣe ní fàyàwọ́ mẹ́rù torí a ó yẹrù wá. gbogbo ẹ̀yin mùsùlùmí inna lillahi wa inna raji'un. ẹrù wa ó yẹrù wá wò. àtìpó àtàlejò lájẹ láyé bóyá ó fàyè sílẹ̀. láṣẹ Ìdùmarè bàbá yìí tó lọ ṣáájú ilé ọ̀run ẹ̀yìn wọn ó dáa iwájú tí wọ́n dojúkọ kò ní bàjẹ́ mo kí gbogbo wa a kú ara fẹ́ra kú bàbá wo gan ni mò ń sọ rí bàbá yìí bàbá Iroko gangan tẹ́ bá dé sharp corner tẹ́ bá béèrè bàbá Iroko wọ́n sọ pé bàbá òun bàbá kì í sọ̀rọ̀ bàbá ara mọ́ lọ jẹ́jẹ́ ni bàbá sọ pé ọmọ mi bí n bá kí bàbá sọ pé káàárọ̀ ọmọ mi bó ni àwọn èjìrẹ́ mi kọ́ àwọn ọmọ mi kọ́ sálàáfíà ni ṣùgbọ́n a ti wálé ayé gbogbo wa láàkú gbogbo wa là á lọ àsìkò tó ní kálukú wa ó lọ ńlá ọmọ o ṣùgbọ́n ẹ dákun ẹ jẹ́ àṣàyè rẹ̀ ẹ jẹ́ àṣẹlé ayé yìí ká ṣe rẹ̀ ẹlòmíràn wà tó jẹ́ pé yóò wà nílé ayé wọn sọ pé èèyàn burúkú ni ṣùgbọ́n Elédùmarè mọ̀ ó sì rí ọkàn rẹ̀ nítorí ọba ń ṣe arákùnrin arábìnrin ẹ̀gbọ́n mi àbúrò mi ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi níta bá ń ṣe ẹ dákun ẹ jẹ́ á máa ṣe lọ ẹ jẹ́ á máa ṣe lọ àwọn kan lọ sọ wípé atọ́rẹ́ àtìkà ṣe mọ̀ pé kò ṣẹlẹ̀ tí ò ní gbẹ̀yìn rárá ìwọ tó o sì ń ṣe ibi tó jẹ́ pé aráyé ń fojú pé ire ló ń ṣe wọ̀ ọ́ dákun máa ṣe lọ gbogbo ẹ̀ ní ò lérè. sì máa tú ẹrù wá wò ó sì máa tẹrù wá ń bẹ bàbá. nígbà tí gbogbo wa bá débi tó jẹ́ pé wọ́n ti tú ẹrù wa wò yẹ́bẹ́yẹ́bẹ́ ìgbà náà lọ́ọ́ mọ̀ pé lágbájá kọjá sínú iná àjò òkú iná ìlẹ́rù lágbájá ọya máa lọ síbi tó ti máa jẹ̀gbádùn títí ayérayé. ní òde náà ọ̀rẹ́ mi a ó yẹrù wá. tó ẹ̀gbọ́n mi Mr. Shina ẹ má bínú pé mo bá yín lóye mo pè yín lórúkọ dádì ẹni ẹ kú ara fẹ́ra kú bàbá tó lọ sọ́run lágbára Ọlọ́run Elédùmarè ẹ̀yìn tí bàbá yìí fi sílẹ̀ kò ní bàjẹ́ ojú òní tì yín bàbá lágbára Ọlọ́run ogun tọ́lọ́run ti ṣẹ́ kò ní gbérí mọ́ lágbára Ọlọ́run alààyè. kòrónú ara rẹ̀ bò ó ṣe bí fàyàwọ́ mẹ́rù torí a ó yẹrù wá wò. ìyá elépo mo kí yín ẹ kú ara fẹ́ra kú ọkọ yín tó lọ ṣáájú ilé ọ̀run lágbára Ọlọ́run ẹ̀yin bàbá ó dá gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi ní Benin Republic ẹ̀yin tí ń gbọ́ mi ní Ghana ẹ̀yin tí ń gbọ́ mi ní Togo ẹ̀yin tó ń gbọ́ mi ní Ivory Coast ní Côte d'Ivoire tó gbogbo ẹ̀yin tí ń gbọ́ mi ní gbogbo Áfíríkà àti jákèjádò gbogbo àgbáyé ẹ dákun ẹ jẹ́ mọ́ fi àsìkò yìí polówó ilé iṣẹ́ kan ilé iṣẹ́ àrà ọ̀tọ̀ ni bẹ́ẹ̀ bá kọ́lé yín tán tẹ́ fẹ́ kán bá yín wáyàrin ilé náà àwọn tí ń gba kọ́ńtrátì ọ̀nà ti pẹ́ ọ̀nà ti jìn bẹ́ẹ̀ bá fẹ́ bóyá ẹ fẹ́ wáyàrin stúdíò bóyá ẹ fẹ́ wáyàrin ṣọ́ọ̀bù yín bóyá ẹ fẹ́ ra òpó iná bóyá agbègbè kan ni àbí àdúgbò kan
ẹ wá fẹ́ ẹni tí ó bá yín rí òpó tí ó bá yín fa wáyà ẹ̀ tí ó gba contract ẹ̀ tí wọ́n mọ̀ ń pa ẹ̀ gangan tó jẹ́ pé bẹ́ẹ̀ bá gbéṣẹ́ yìí fún wọn ojú ọmọ ní tì yín bẹ́ẹ̀ bá gbéṣẹ́ yìí fún wọn wọ́n bá yín ṣe wọ́n tún ṣe dáadáa kọjá bẹ́ẹ̀ ṣe fẹ́ iléeṣẹ́ àrà ọ̀tọ̀ ni iléeṣẹ́ bàbá Henny náà ni ẹ dákun ẹ kàn sí wọn ẹ pè wọ́n sórí aago wọn +234 9060289192 +234 9060289192. àwọn mọ̀ ń pa iṣẹ́ wáyárìn wọ́n ń gba kọ́ńtrátì odidi ìlú bẹ́ẹ̀ bá gbéṣẹ́ yìí fún wọn wọ́n ti ń ṣiṣẹ́ káàkiri jákèjádò gbogbo ilẹ̀ Áfíríkà kò síbi tẹ́ ẹ pè wọ́n sí tó jẹ́ pé wọn ò ní ṣiṣẹ́ náà àwọn wà ní agbede méjì Nàìjíríà àti Benin Republic wọ́n ń ṣiṣẹ́ nínú Benin wọ́n sì ń ṣiṣẹ́ ní Nàìjíríà bó sì jẹ́ orílẹ̀-èdè míì lẹ́ bá ti pè wọ́n kẹ́ mú wọn lọ láti bí wọ́n bá yín ṣe ju bẹ́ẹ̀ ṣe fẹ́ lọ gbogbo ibi tẹ́ ẹ bá ti pè wọ́n ṣiṣẹ́ wọ́n bá yín ṣiṣẹ́ náà tinútinú tọkàntọkàn ni ẹ pé aago wọn tẹ́ ń wò lórí ẹ̀rọ ayélujára yìí ẹ pè wọ́n dá yín lò tàbí kẹ́ bá wọn sọ̀rọ̀ ní WhatsApp ọwọ́ kan ni wọ́n dá yín lò àwọn fò òtítọ́ inú wọ́n fi ń ṣiṣẹ́ ni wọ́n fi ìbẹ̀rù Ọlọ́run wọ́n fi ń ṣiṣẹ́ ni wọ́n fi kún iṣẹ́ wọn ṣé ẹ mọ̀ pé gbogbo tá a bá ṣe láyé tá a bá ti fi ìbẹ̀rù Ọlọ́run kún ìbẹ̀rù Olódùmarè kún ṣé ẹ mọ̀ pé gbogbo iṣẹ́ náà bàbá ṣe ń tẹ́ ara lé lọ́rùn láṣẹ máa tẹ́ ara àta lọ́rùn gbogbo iṣẹ́ náà ó mọ̀ yọrí sí dáadáa ni ẹ pè wọ́n sórí aago wọn wọ́n dá yín lóhùn wọ́n sì bá yín ṣiṣẹ́ yín bẹ́ẹ̀ ṣe fẹ́ àwọn yìí ṣe gbàrọ̀ gbòdo ẹni tí ò kọ́ṣẹ́ electrician wọ́n kọ́ iṣẹ́ yìí wọ́n mọ̀ dáadáa ni full wiring odidi ilé ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ bá pè wọ́n jẹ yín lọ́wọ́ kan ni. ẹ dákun ẹ jẹ́ àmọ́ fèyí ṣe lọ èmi ni ọmọ yín àyànfẹ́ yín olólùfẹ́ yín àdìtú ọ̀rọ̀ mò ń lọ mo tún ń bọ̀ ná. When the trumpet of the Lord shall sound, and time shall be no more, and the morning breaks eternal, bright and fair. When the saved of earth shall gather over on the other shore, and the roll is called up yonder, I'll be there. When the roll is called up yonder, I'll be there. When the roll is called up yonder, I'll be there. When the roll is called up yonder, when the roll is called up yonder, I'll be there.